tó nira jù fún wọn náà ní ìran Yorùbá nítorí pé wọ́n ti tọ́ wa wò bí ẹ̀mejì ìwọ náà jẹ́ mbẹ́ wọ́n dẹ̀ mọ irú èèyàn tá a jẹ́ ẹni tó tẹ̀ jẹ́ pé bí báyìí lọ́rọ̀ ẹ̀ àgàbàgebè pé aṣọ báyìí láàárọ̀ aṣọ báyìí lọ́sàn-án kò lè predict ẹ̀ ìyẹn lásán ó ń dà wọ́n láàmú. Now wọ́n ti wá wò ó pé risk ló máa jẹ́ táwọn bá ní ogun ní káwọn fi ṣe nítorí pé ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn kì í mọ̀ parí ẹ̀. So why táwọn máa take irú risk yẹn láti sọ pé àwọn tó fẹ́ bá àwọn ará bíi jagun lọ́tẹ̀ yìí táwọn bá sọ pé ogun ni táwọn bá fi lose pẹ́rẹ́ àwọn ti lose Nàìjíríà nìyẹn. Kí wá làwọn fẹ́ gbin irú ìrìn yẹn fún nígbà tí èèyàn lè fi ọgbọ́n finish wọn ọgbọ́n yẹn náà ti wá dancing tó jẹ́ pé níbi tọ́rọ̀ dé sìn orí àìpé Yorùbá ti há nítorí pé invasion yẹn ó ti take place already. 2023 wọ́n á fún yín ní president ajẹ́ Yorùbá ẹ wà lọ jókòó inú yá máa dùn ẹ máa ṣe party yín as usual Fúlàní ò dẹ̀ ní pààyàn mọ́ ṣùgbọ́n lẹ́yìn yẹn ń kọ́ ṣe bọ́mọ yá lọ́dún mẹ́jọ àpò ń bẹ̀ gbogbo gitán gbìn àti ìhù tí ò dẹ̀ ṣe wó mọ́ constitution yẹn níwọ̀n ìgbà tó bá sì remain ẹ máa di ẹrú gbẹ̀yìn náà ní tí ò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe sí mọ́ kámú náà ló ní kálukú máa gbà òun láriwo táwa ń pa nísìnyí. Ẹ wá wo ìdí tí ẹ fi máa mọ̀ wípé nínú ọ̀nà méjèèjì èyí tí wọ́n focus lé lórí jù wọ́n múra ogun náà lẹ́gbẹ̀ẹ́ kan o kò ṣe pé wọ́n múra yẹn o ṣùgbọ́n ìyẹn tó bá dójú ẹ̀ tán ni tó bá dójú ẹ̀ tán nìyẹn èyí tán mọ̀ pé ó easy jù tó dẹ̀ dá wọn lójú òun nìkan fọgbọ́n mú wa tọ́ra rí pé oyè ògbó òdẹ̀gbọ́n tó tọ́ nǹkan ṣe wá òun ni wọ́n ṣe wá ṣe mo fẹ́ ká ẹ jẹ́ ká wo dichotomy of ideas bọ́n ṣe ń ṣe tẹ́ máa fi mọ̀ pé wọ́n mọ tán ṣe nígbà tí Sunday Igboho lé Sẹ́ríkì kò ní gangan fún gbogbo ẹni tó bá mọ bí àwọn Haúsá àti Fúlàní ṣe máa ń ronú tí gbogbo èèyàn mọ̀ tẹ́ adẹ̀ ń expect nígbà yẹn ni pé wọ́n á bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ Yorùbá wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí lé wọn kó lókè ọ̀yà ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n tún ṣe bẹ́ẹ̀ nìkan kọ́ wọ́n tún sọ fún wa pé àwọn mú àwọn kan o wọ́n lé àwọn Yorùbá lókè ọ̀yà o àwọn táwọn mú yẹn jẹ́ àwọn Haúsá àti Fúlàní pé àwọn dẹ̀ máa gbé wọn lọ ilé ẹjọ́ àmọ́ pọ́nrọ́ náà ń pa o wọ́n nítorí pé ẹ̀yà kankan ò ní àṣẹ láti lé ẹ̀yà míì kó o ní ọ̀dọ̀ ẹ̀ nítorí pé gbogbo wa lọmọ Nàìjíríà wọn ọ̀gbẹ́ni kankan lẹ́lẹ́jọ́ wọn ọ̀mẹ́ni kankan ṣùgbọ́n wọ́n sọ jáde so the fact pé wọ́n sọ jáde yẹn ó jẹ́ kéèyàn pọ̀ àwọn ará bí ìgbọ́njú bá a ṣe rò lọ pé sórí náà nǹkan ẹ̀yin náà má ṣe bẹ́ẹ̀ gbogbo wa lọmọ Nàìjíríà ìyẹn lọ bẹ́ẹ̀ kò pẹ́ lẹ́yìn yẹn ní ti ṣáṣá ṣẹlẹ̀ nìbàdàn gbogbo wa la mọ̀ yẹn nígbà tó dé pé àwọn ọmọ Yorùbá náà dìde pé irọ́ tó bá jẹ́jà ní kájà kí ló tiẹ̀ dé gan nígbà kan ti bẹ̀rẹ̀ sí náà attack àwọn Haúsá àti Fúlàní kan ti ń sun ilé ìtajà wọn táwọn Àmọ̀tẹ́kùn gan ti ń lé wọn kó ìlú tán ti ń lídìí wọn jáde gómìnà mẹ́rin ni wọ́n gbé láti òkè ọya wọ́n wá bá Ṣèyí Mákindé lọ́yọ̀ state wọ́n jẹ́ 5 wọ́n lọ ṣáṣá wọ́n lọ bá Sẹ́ríkì ṣáṣá àti baálẹ̀ ṣáṣá wọ́n dẹ̀ mẹ́sọ̀ pé wọ́n paná kíní yẹn wọ́n jẹ́ kó dógún ìyẹn tún tán síbẹ̀ kò tún pẹ́ lẹ́yìn yẹn wọ́n láwọn ò ní kó oúnjẹ wá mọ́ páwọn fẹ́ fi pípa wá Yorùbá tún parí ya pé kí tiẹ̀ ní ó yá lọ Niger bridge wọ́n ti ẹ̀fẹ̀ oúnjẹ wọn mọ́ oníkàkú lọ gbin tomato ẹ kó erùpẹ̀ sínú àpò sìmẹ́ǹtì ẹlẹ́yìnkùnlé yẹn kí ṣùbọ́ ẹ gbin tomato ẹ gbáta nígbà tó ti di pé Yorùbá tó sọ pé àwọn tiẹ̀ pé ó ti aládìgbà àti ẹ̀fẹ̀ rí yín mọ́ wọ́n tún ní àwọn tún kó oúnjẹ bọ̀ wọ́n tún bẹ̀bẹ̀ ẹ̀yin yìí kan náà sì kẹ̀ lẹ máa kó nǹkan ogun jọ lẹ máa fídíò ẹ̀ lẹ máa jù káàkiri lẹ máa jẹ́ kí gbogbo ayé rí wọn kọ́ gun o agbé o wàhálà dé o kí la fẹ́ ṣe báyìí o gbogbo fídíò yẹn tán bá fẹ́ kárí àníri. àníri bẹ́ẹ̀ ni grandpa kìíní máa ṣe tán o but máa tún gbé yín wọlé padà the same link. ẹ̀yin kan náà ní kíni lẹ́ ń rape lẹ́ ń kidnap lẹ́ ń ṣe gbogbo wàhálà oríṣiríṣi tí ó ti jọ mọ́ pé ẹ ti múra sílẹ̀ dógún. bẹ́ẹ̀ ni.
ṣùgbọ́n tó bá ti fẹ́ dogun tó di pé ẹ ti sún Yorùbá kan giri ẹ tún ní ẹ ṣe mọ́ ẹ panẹ́. wọ́n á máa wò pé àwọn tí táìmù yẹn ò tí ì tó. ok now máa gbé grandpa wọlé padà ní ìsìn máa gbé grandpa wọlé padà ń sìn ẹ jọ̀ọ́ ìṣẹ́jú kan ni láàrin ìṣẹ́jú kan wọ́n máa wọlé padà ń sìn. grandpa máa darapọ̀ mọ́ wa padà ń sìn ìṣẹ́jú kan ni ẹ jọ̀ọ́ ẹ ṣáà bàbá máa lò bẹ́ẹ̀ ẹ já máa jí lò bẹ́ẹ̀. grandpa ẹ káàbọ̀ padà o ẹ káàbọ̀ padà. ẹ káàbọ̀. Yes sir. So now at the same time ní Miyetti Allah náà fọwọ́ gbáyà pé àníṣe àwọn máa gba ilẹ̀ Yorùbá ó dá àwọn lójú nífẹ̀ẹ́ pé kò tiẹ̀ sí nǹkan kan tó pé yẹn tẹ̀ ti dá wọn lójú jù kódogun ẹ̀jẹ̀ kódogun ẹ̀yin ló dàgbà pé ti múra ogun sílẹ̀ yìí ọ̀nà wọlé á fẹ́ gbà gbalẹ̀ wa tí kì í bá ṣe pé ó ní ọ̀nà mi kò rújú invasion ni òun náà láti ṣàlàyé sílẹ̀ yẹn òun náà láti ṣàlàyé sílẹ̀ yẹn so ohun tó ń ba àwa lẹ́rù nìyẹn pé ìran Yorùbá ọ̀fẹ́ lọ pọ̀ ẹrú ayérayé nítorí náà mo sọ fún èèyàn kan níjọ́ wọn mo ní look Tinubu o kò Tinubu o kò tiẹ̀ tí ì ṣe èèyàn kankan tèmi lè sọ pé bóyá mo support tàbí mo wà against nítorí pé kò má tà sí èmi ẹni tó di president kó jẹ́ gbọ́n mi ọmọ ìyá mi kò kàn mí nítorí pé kò lè rescue ìran Yorùbá ẹ bá wa pín ètò yìí ṣùgbọ́n kẹ́ ẹ pín ètò yìí nìkan kọ́ ó máa wù mí kí gbogbo wa kí gbogbo àlàyé kó yé oníkálukú láì jẹ́ pé o tuntun ètò òògùn pàápàá kó yé oníkálukú so ẹnikẹ́ni tá a bá ti rí láwọn tí òye ìdí gangan tí Yorùbá fi ń lọ láti ṣàlàyé fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ gan ni òye Yorùbá náà pààyàn náà kidnap kí la wá ń sọ̀rọ̀ nípa irọ́ ìyẹn kan la ń sọ̀rọ̀ nípa àdẹ sọ pé tí Yorùbá bá dá dúró kò ní sí ọ̀daràn nílùú wa ọ̀daràn wà káàkiri ayé ṣùgbọ́n kí ìran Yorùbá má di ẹrù ayérayé ìyẹn la wá ń sọ̀rọ̀ nípa ọ̀nà tó dẹ̀ má gbà lélẹ̀. bẹ́ẹ̀ni grandpa ẹ má bínú pé mo gbọ́ ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu torí èmi náà fẹ́ kẹ́ free kẹ́ sọ̀rọ̀ yẹn délẹ̀ kó lè yé àwọn èèyàn wa dáadáa kó má dàbẹ̀ ní wípé bóyá mò ń gba ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ṣùgbọ́n ó ní ìbéèrè kan tí mo ti ní àjọ máa sọ lórí ètò àtijọ́ sọ́rí tí ó máa fi yé àwọn èèyàn wa dáadáa ẹ sọ̀rọ̀ kan nígbà kan fún mi ẹ ní àwọn èèyàn tó ń pariwo restructuring pé kò yé wọn pé ó ní oríṣi restructuring kan tẹ́ẹ̀dẹ̀ pé yí ẹ̀ fún mi tẹ́ẹ̀dẹ̀ tó ń gbìyànjú láti máa ṣàlàyé bí restructuring yẹn ṣe máa jẹ́ tán máa ṣe ẹ dẹ̀ sọ proper restructuring tó lè favour wa àtàwọn tí ò lè favour wa pé bàbá fẹ́ tẹ̀ sọ pé òkè o àwọn Yorùbá tó tiẹ̀ ń kígbe yìí ká tiẹ̀ gbé kankan lé wọn lọ́wọ́ kán tiẹ̀ jẹ́ ká gbádùn pé irú àwọn restructuring tó lè ṣe fún wa tó sì máa dẹ̀ jẹ́ pé abẹ́ oko ẹrú yìí náà la ṣì wà ǹjẹ́ ẹ lè bá wa pẹ̀kẹ́ lù ẹ ṣeun. restructuring tó wà ó pọ̀ lóríṣiríṣi kò tí ẹ ní ìdíkà dára láàmú lórí yẹn torí pé restructuring yìí tó máa pé wa ju gbogbo wa náà la mọ̀ Fúlàní ò lè gbà nítorí pé bí ìgbà tá a ti lọ tán náà ni gbogbo wa la rántí bí oṣù bí mélòó sẹ́yìn tí wọ́n sọ pé ókè o àwọn tí ẹ lè gba restructuring ọdún kò ń ṣe pé wíyá Buhari ló sọ̀rọ̀ yẹn o àbí ọ̀rọ̀ yẹn wá láti asọ̀rọ̀ but ara àwọn ọmọ yìí náà ni wọ́n sọ wípé but restructuring táwọn máa gbà àwọn ò ní gbà kán máa rotate presidency pé àwọn nìkan làwọn máa jẹ́ torí tá a bá sọ pé a ṣe restructuring sí kò ṣe pé a sì máa wà nù Nàìjíríà a sì máa ní ẹni tó máa jẹ́ president Nàìjíríà ṣùgbọ́n àwọn nìkan làwọn máa jẹ́
làwọn máa wà ní ipò yẹn, kò ní sẹ́lòmíì tó máa jẹ́ president Nàìjíríà ju àwọn lọ. Ẹ wá lè máa ní ẹni tó máa jẹ́ leader ti yín o as your premier o, ṣùgbọ́n president yẹn o àwọn nìkan ni. Tán bá gbé yẹn wá, ẹlòmíì lè sọ pé it's okay, restructuring náà ni. Wọ́n sọ kan, wọ́n ní àwọn lè gbà o, ṣùgbọ́n Lagos Seaport o federal government ló máa ní. Àwọn ò ní gbé yẹn sílẹ̀. Irú restructuring yẹn òun kọ́ la lò ń gbà tí Awólọ́wọ̀ wà ń bẹ̀ o, nítorí pé tí wọ́n bá fẹ́ gbé nǹkan gba seaport wa, àwa la ní àṣẹ lórí ẹ̀, àwa la máa decide pé ókè o, oye nǹkan báyìí ló máa san ní owó ẹrù tó gbé wọlé gba ọ̀dọ̀ wa o. Sọ̀rọ̀ mi yé ń sìn, ṣùgbọ́n ẹ sọ pé ókè ẹ máa gba restructuring kan, ṣùgbọ́n eléyìí tẹ́ fẹ́ gbà yìí o kò ní sí seaport yẹn lábẹ́ yín, ọwọ́ àwọn ló máa wà. So bí àwọn restructuring oríṣiríṣi ṣe wà nìyẹn. Èyíkéyìí tán bá fẹ́ gbé wá tó bá ti jẹ́ wípé wọ́n sọ pé wọ́n fún wa ní condition, any condition rárá, gbogbo nǹkan tó jẹ́ ti wá, àwa la gbọ́dọ̀ wà ní ìcharge. Ọlọ́pàá wa, àwa la gbọ́dọ̀ wà ní ìcharge. Kò sí pé bóyá ọmọ Haúsá àbọ̀ ọmọ Ìgbò ó ń jẹ́ ọlọ́pàá nílẹ̀ Yorùbá, àbọ̀ ọmọ Yorùbá ọmọ Ìgbò ń jẹ́ ọlọ́pàá nílẹ̀ Haúsá, àbọ̀ ọmọ Yorùbá àbọ̀ ọmọ kìíní jẹ́ ọlọ́pàá nílẹ̀ Ìgbò. A sọ pé tọ́lọ́pọ̀lọpọ̀ yẹ ká tó pàkíyèsí àwọn yẹn wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀. Bí mo tiẹ̀ ti pàdé ẹlòmíì tó yẹ pé bó ṣe kàwé tó kò yé, mú láti bí pé ṣé ń tálá fẹ́ ṣe yìí, ṣé o rò pé Nàìjíríà ló ti kọ́kọ́ máa ṣẹlẹ̀ ni? Ká má tiẹ̀ sọ other parts of the world, nínú Áfíríkà ṣé kò ṣẹlẹ̀ rí ni pé àwọn ẹ̀yà kan tí wọ́n jọ wà lórílẹ̀‐èdè kan wọ́n pín. Ń tá ń sọ kò mí pé torí mo ti sọ̀rọ̀ débì kan sìn ẹlòmíì ò mọ̀rọ̀ gbọ́ o, kò mí wípé gbogbo Ìgbò, gbogbo Haúsá, gbogbo Fúlàní tó wà nílẹ̀ Yorùbá wọ́n máa lé wọn lọ sílùú wọn o. Kò mí pé gbogbo Yorùbá, gbogbo Haúsá tó wà nílẹ̀ Haúsá wọ́n máa lé wọn kò sí. Tá a bá pín lónìí, àwọn ọmọ Yorùbá kan wà, kò sí nǹkan tó lè bá wọn sọ àbí tó lè ṣe, wọn ò lè kó lé Haúsá. Ibẹ̀ náà máa wà, passport ibẹ̀ náà máa gbà, nítorí pé wọn ò ní nǹkan kan, wọ́n kàn mọ̀ pọ̀ ọmọ Yorùbá làwọn, ṣùgbọ́n ibi tán bíyàn sí téèyàn ti dàgbà sí tó ti pẹ́ níbẹ̀ kò lè déédéé sọ pé òun fẹ́ kó ń bẹ̀. Bákan náà la máa rí àwọn ọmọ Ìgbò tí wọn ò lè fi ilẹ̀ Yorùbá sílẹ̀ láíláí, àwọn náà máa dọ̀ ọmọ kan máa ní Odùduwà passport, àwa la máa rí mẹ́ta máa ṣe. Kò mí pé gbogbo ẹ̀yà tó bá ti wà níbì kan wọ́n máa lé wọn kókò kan padà síbi tán ti wá, nítorí pé gbogbo wa ti jọ wà papọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n a fẹ́ àtúntò tó yẹ pé láti ìgbà tá a bá ti dá dúró, àwa la fẹ́ máa ṣèjọba wa bá a ṣe fẹ́ máa ṣe. Ẹni tó bá fẹ́ máa wá láti ilẹ̀ Yorùbá sílẹ̀ Ìgbò sílẹ̀ Haúsá, ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò sílẹ̀ Yorùbá, a máa mọ bá a ṣe máa control border wa, immigration.